Paul ti jẹ́wọ́ o, òtẹ́ẹ̀lì mi ni wọ́n ń kó ọkọ̀ tí wọ́n bá jí gbé nírònà sí. Bóyá òyì ló ń kọ́ ọ lójú ni o, bóyá ó sì ń lálàá ọ̀sán gangan ni. Dẹ́rẹ́bà bọ́ọ̀sì kan ọ̀gbẹ́ni Kazeem Anífowóṣe ní òun ò kọ́kọ́ mọ̀ ìyẹn nígbà tó débi tó páàkì bọ́ọ̀sì akérò rẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ títì nígbà tí mọ́tò ọ̀hún yọnu tó sì lọ́ọ́ pe mẹkáníìkì, ṣùgbọ́n kó tó padà dé ọkọ̀ ọ̀hún ti dọ̀fẹ́ níbi tó wà. Ipa táyà nìkan ló kù tí wọ́n rí, láì mọ̀ pé àwọn adigunjalè méjì kan, Micheal Ọdúnayọ̀ àti Paul Níwà, ni wọ́n ti pitú ọwọ́ wọn nídìí ọkọ̀ ọ̀hún, wọ́n jí gbé sá lọ. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹrin yìí níṣẹ̀lẹ̀ náà wáyé lágbègbè Ṣàgámù níjọba ìbílẹ̀ Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí sọ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ s'Aláròyé lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 23 oṣù kẹrin yìí pé ọ̀gbẹ́ni Anífowóṣe ló wá fẹjọ́ sùn ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ewu Olíwò ní Ṣàgámù pé wọ́n ti jí ọkọ̀ tó ń gbé sẹ́gbẹ̀ẹ́ títì lọ. Ó ṣàlàyé pé òun kọ́ lòun ni mọ́tò náà, mọ́tò ibi iṣẹ́ tóun ti ń ṣiṣẹ́ awakọ̀ ni, ìyẹn A&G Logistic Transport Company ní Ṣàgámù. Ó lóun wa bọ́ọ̀sì T4 Volkswagen tí nọ́mbà rẹ̀ jẹ́ AAB 22XB ọ̀hún bọ̀ láti Abẹ́òkúta lóru. Òun lọ sí Ṣàgámù, àmọ́ lójijì nígbà tóun dé Ṣàgámù interchange, ìyẹn ìyànà tóun ti máa sọdá sọ́nà Ṣàgámù, ni bọ́ọ̀sì náà yọwọ́ ló bẹ̀rẹ̀ sí rìn tìkọ̀tìkọ̀. Lòun bá páàkì láti wo nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago kan ọ̀gànjọ́ òru. Ó ní nígbà tóun gbìyànjú títí tọkọ̀ náà kò dáhùn lòun bá fi í sílẹ̀. Òun ti gbogbo ilẹ̀kùn àti wíńdò, òun sì fẹsẹ̀ rìn lọ sílé pẹ̀lú ìrètí pé tílẹ̀ ọjọ́ náà bá mọ́ òun á mú mẹkáníìkì kan wá láti bá òun tún un ṣe. Àmọ́ nígbà tílẹ̀ mọ́, Kazeem àti mẹkáníìkì tó mú lẹ́yìn ni wọ́n jọ dé ibi tí wọ́n páàkì bọ́ọ̀sì náà sí. Ńlọkọ̀ bá ní kí wọ́n rọra fọwọ́ kan òun. Ọkọ̀ ti pòórá, ó ti dàwátì. Níṣe ni Kazeem bẹ̀rẹ̀ sí pòòyì lọ pòòyì bọ̀ tó káwọ́ mọ́rí. Ó ṣe é ní kàyéfì bí ọkọ̀ tó daṣẹ́ sílẹ̀ láàjì òru ṣe dàwátì láàrin wákàtí 5 péré kílẹ̀ tó mọ́. Gbogbo igbó ẹ̀bá ọ̀nà àti ibi tí wọ́n lè wá sí ni wọ́n fọ́, kò sóhun tó jọ bọ́ọ̀sì náà níbẹ̀. Lọ̀rọ̀ bá di tọlọ́pàá. DPO ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Ewu Olíwò CSP Tóyọ̀sí Bello ló pàṣẹ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ̀sán náà pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kí wọ́n lọ tọpinpin ìṣẹ̀lẹ̀ náà láti ṣàwárí ọkọ̀ tó pòórá ọ̀hún. Lẹ́yìn ìwádìí ìjìnlẹ̀ àti ìlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé, wọ́n ròyìn pé ọkọ̀ náà ti rìnrìn àjò. Àwọn kan ti gbé e lọ sí àgbàlá òtẹ́ẹ̀lì A&Z tó wà lábúlé Ẹlẹ́dìẹ lágbègbè Ṣàgámù. Ni wọ́n bá tọpasẹ̀ rẹ̀ lọ síbẹ̀, wọ́n sì bá ọkọ̀ ọ̀hún níbẹ̀ lóòótọ́. Lójú ẹsẹ̀ ni wọ́n ti fi páńpẹ́ ọba gbé olótẹ́ẹ̀lì náà ọ̀gbẹ́ni Paul Níwà. Wọ́n la àmọ́ gbaga, wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí. Àhámọ́ náà ló ti jẹ́wọ́ fún wọn pé Micheal Ọdúnayọ̀ ẹni ọdún 27 kan ló wà nídìí bí ọkọ̀ náà ṣe kúrò lẹ́gbẹ̀ẹ́ títì tó fi dénú ọgbà òtẹ́ẹ̀lì òun. Wọ́n wá Micheal yìí kàn, wọ́n sì mú òun náà. Micheal jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pé lóòótọ́ làwọn jí ọkọ̀ náà gbé. Ó lóun àti ọ̀rẹ́ òun kan Ẹ̀rí Adéyẹmí tíyẹn ti júbà ehoro báyìí làwọn jọ fi ọkọ̀ tí wọ́n fi ń wọ́ mọ́tò wọ́ ọkọ̀ ọ̀hún kúrò níbi tí dẹ́rẹ́bà bọ́ọ̀sì náà páàkì ẹ̀ sí ní nǹkan bíi aago 2 òru. Ó ní ìdí tó fi jẹ́ òtẹ́ẹ̀lì Paul làwọn wà á lọ ni pé òun ló máa ń ra àwọn ọkọ̀ àlòkù bẹ́ẹ̀ táwọn bá jí gbé lọ́wọ́ àwọn. Ó láwọn ò ṣẹ̀ṣẹ̀ máa ta ẹrù olè fún un. Nígbà táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tún túbọ̀ tọwọ́ bọ̀ wọ́n lọ́fun, Paul náà jẹ́wọ́ pé lóòótọ́ lòun máa ń ra àwọn ẹrù olè lọ́wọ́ wọn. Ó níṣe lòun máa ń ṣá àwọn ọkọ̀ tí wọ́n bá wọ́ wá bẹ́ẹ̀ tà tóun á sì tà wọ́n lẹ́yọ ẹyọ. Ọ̀tọ̀ làwọn tó máa wá ara ẹ́ńjìnì lọ́wọ́ òun, ọ̀tọ̀ sì làwọn tóun máa ń ta àwọn ẹ̀yà ara ọkọ̀ yòókù fún. Ṣá Adelé Kọmíṣánná ìpínlẹ̀ Ògùn DCP Babakura Muhammed ti pàṣẹ pé kí wọ́n taari àwọn afurasí olè méjèèjì sí ẹ̀ka iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fún ìwádìí tó lọ́rìn. Bẹ́ẹ̀ ló tún pàṣẹ pé kí wọ́n wá Ẹ̀rí Adéyẹmí kàn níbikíbi tó bá sá pamọ́ sí kí wọ́n sì fi páńpẹ́ òfin mú un. Ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.